Àkójúmọ́ mọ́ ojúmọ́ ire ló mọ́ wa lẹ́nu ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ojúmọ́ ìgbéga ẹ̀kú baálẹ̀ ọ̀rọ̀ àti àlàáfíà máa fi lé wa ṣe gbogbo lẹ́nu ẹni ọjọ́ ajé á fi lé wa ṣe gbogbo àríjẹ àrímu àríná àrílò àríbá ti ṣe àárọ̀ náà gbégbà akíwa báríkà ọ̀sẹ̀ tuntun ilẹ̀ tó báríkà oṣù tuntun náà torí èyí ní ọjọ́ kejì nínú oṣù kejì ọdún ìyá 2026 akíládéládé akílóyèlóyè akí gbogbo ajúnilọ́ ẹ ti wọlé ẹ bá wa gbọ́ lé share button ẹ bá wa share akí gbogbo àwọn ọmọ ojúlówó ọmọ káàárọ̀ oòjíire kí bá mi olóyè adéyẹmọ ìgbòho ṣá kí ọ̀gá mi mr ọláyọmí kóìkì pé wọn kò jùmọ̀ rí mọ́ gbòyìn lẹ́nu kí bàbá wa adébánjí akíntóyè ojúmọ́ rí ló mọ́ gbòyìn lẹ́nu ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú. Ìbéèrè ti àárọ̀ tí a fẹ́ béèrè lọ́wọ́ ara wa ò ní wípé níbo ni ọ̀rọ̀ ètò ààbò níbo ló dé dúró nílẹ̀ káàárọ̀ oòjíire. Níbo ni ọ̀rọ̀ ètò ààbò níbo ló dé dúró ní ìpínlẹ̀ Kwara. A máa ṣe ètò ti àárọ̀ ilé pàápàá ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ bá wa gbọ́ lé share button ẹ bá wa share àbẹ̀yìn ni àárọ̀ yín ni ọwọ́ tẹ fi ń tẹ ẹ ní fi gbọ́mọ sí agbára Ṣẹ̀dùmọ̀rẹ́. Ní ìpínlẹ̀ Kogi ní ìpínlẹ̀ Kwara níbo ni ọ̀rọ̀ ètò ààbò níbo ló dé dúró ta ló lè sọ fún wa. Tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ ojú ìwé ìròyìn ẹ rí i pé wọn ò sọ̀rọ̀ ń pa nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara mọ́ àti nǹkan tó ṣẹlẹ̀ ní Kogi. Àwa mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní aspect ibẹ̀ yẹn bóyá wọ́n ti já wọn ni wọ́n nìní àmọ́ bọ́tà àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ but a lot ń ṣẹlẹ̀ ní Kwara. Yes, tí mo lè sọ dáadáa a lot ó ń ṣẹlẹ̀ ní Kwara. Gbogbo wa la gbọ́ VN tí a play fún wa lánàá tí ìyá wa kan àbá play ẹ̀ but fún wa ó ti kú ni òun ò jẹ́ ká ní àǹfààní láti padà play ẹ̀ fún yín ní àárọ̀ tẹ̀ni. Gbogbo wa la gbọ́ VN yẹn tí ìyá yẹn sọ wípé 3 days ago ni wọ́n ti kidnap wọn yẹn pé àwọn dẹ̀ ti san ransom tí wọ́n béèrè fún lẹ́yìn ìgbà tí wọ́n san wọn ò tún yọ̀ǹda wọ́n tún request fún another ransom míì. Gbogbo wa la rí ilé tí arákùnrin tó ń pè ní Kennedy tó ń ṣe comedy yẹn tó ní wọ́n kidnap màmá ọ̀rẹ́ òun the same ìpínlẹ̀ Kwara yẹn náà ni o. Ṣùgbọ́n tẹ bá notice ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ rí i pé kò fi bẹ́ẹ̀ sí much tí àwọn èèyàn tó sọ nípa ẹ̀ kò fi bẹ́ẹ̀ sí ìwé ìròyìn tó jẹ́ ká mọ ohun kan pàtó. Ìwọ̀nba kéréje ṣùgbọ́n àwọn tó wà lọ́hùn tí wọ́n ń gbé ọ̀hún ló ń fọhùn síta wípé èlọ́tì ń ṣẹlẹ̀ o ẹ gbà wá ń Kogi o ẹ gbà wá ní Kwara o. Àwọn tó ń gbé ọ̀hún ló ń pè tí wọ́n dẹ̀ ń ṣe voice note lóríṣiríṣi gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ìgbà míì tí àwọn kidnappers bá pè wọ́n á rìkọ́dù ẹ̀ wọ́n á send sí wa. Àkójúmọ́ lẹ́ẹ̀kan sí ẹ ti ń wọlé sórí ètò ìbá wa gbọ́ lè share button. A rí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ lọ́hùn tó jẹ́ wípé a rí lójú ìwé ìròyìn mọ́.
ta ló lè sọ fún wa ibi tí ọ̀rọ̀ ètò ààbò dé dúró ní Kwara? Tàbá rẹ́ni tó ti wọlé sórí ètò tó ń gbé nípínlẹ̀ Kwara, wọ́n lè bá wa sọ sí comment section ohun kan sí méjì tí wọ́n bá mọ̀ tó ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wọn. Torí pé a gbọ́dọ̀ dákẹ́, a gbọ́dọ̀ máa pariwo àwọn atiláwí, àwọn báńdítì, a gbọ́dọ̀ máa pariwo wọn síta. Now, eléyìí tí àwa mọ̀ nsìn, àwa máa sọ. Ní àwọn ìlú tó fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ ti ìpínlẹ̀ Kwara ní Èkìtì State, a rí pé wọ́n ti ń gbìyànjú láti máa wọlé sí Èkìtì State, ṣùgbọ́n a dúpẹ́ pé bí wọ́n ṣe ń wọlé, ọwọ́ pálábá wọn ségi. Kudos to àwọn tó wà ní agbọnmi ọ̀rọ̀ ètò ààbò ní ìpínlẹ̀ Èkìtì, ṣùgbọ́n ẹ túbọ̀ bá wa jáwé sóbì, ètò ààbò jákèjádò gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire. Torí pé ilẹ̀ tí à ń wò yìí kò gbọ́dọ̀ bàjẹ́ lójú ẹ̀mí wa. A gbọ́dọ̀ gba àwọn ọmọ àtọ̀húnrìn wá tàbí àwọn ọmọ àlè kan tó wà lẹ́rìn wa tó ṣe pé ìjà tí ò necessary ni wọ́n ń jà kiri. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ojúlówó ọmọ káàárọ̀ oòjíire. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Èkìtì. Tí wọ́n bá ṣe dáadáa, a máa sọ. Tó bá dẹ̀ kù díẹ̀ káàtó, a sọ. Ṣùgbọ́n a rí pé pẹ̀lú bí àwọn báńdíìtì yẹn bí wọ́n ṣe ń wọlé láti Kwara sí ìpínlẹ̀ Èkìtì, a lot iṣẹ́ ni àwọn pípù yẹn ń ṣe, tí ọwọ́ pálábá àwọn atiláwí tá à ń sọ yìí tó fi ń ségi, tí wọ́n rí wọn mú. Ṣùgbọ́n bí wọ́n ṣe ń rí wọn mú, ǹjẹ́ àǹfààní wo ló ṣe fún wa? Torí pé gbogbo wa la mọ̀ pé wọ́n ní bàbá ń gbọ́wọ́, ẹ gbé wọn dé police station, bẹ́ẹ̀ múra gan wọ́n á délé síwájú yín. Tọ́n bá dẹ̀ wá rí pé kéèsì ń fẹ́ le jù, wọ́n á transfer ẹ̀, wọ́n á ní wọ́n transfer kéèsì ẹ̀. Jẹ́ ìrànlọ́wọ́ wo ló ń ṣe fún wa, ẹ̀yin Àmọ̀tẹ́kùn wa jákèjádò ilẹ̀ Yorùbá? Ẹ ṣeun tí àwọn bàbá wa máa ṣe lọ́jọ́ kìíní àná, ẹ bá wa ṣe fún wọn. Àkójúmọ́ lẹ́ẹ̀kan sí. Ní ìpínlẹ̀ Kwara, as at today, tí ẹ bá wò lọ tí ẹ wò bọ̀, ẹ rí pé ẹ fi bẹ́ẹ̀ gbọ́ anything mọ́. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Mẹ́wàá ń ṣe kíni? Mẹ́wàá ó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Most especially Gbaja ní Ìfẹ́lódùn local government. Mẹ́wàá ń ṣẹlẹ̀. Kí gbogbo ẹ̀yin tẹ́ ti wọlé sí orí ètò Ojúmọ́ Ire ló mọ́ yín lónìí. Ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú. Ẹ bá wa gbọ́ lé share button. Tí wọ́n bá máa ní kí èmi sọ, èmi á máa rọ ẹ̀yin ọba. Èmi á máa rọ ẹ̀yin ọba
ohun tí ẹ fẹ́ gbà lọ́wọ́ àwọn tó di ipò òṣèlú yìí mú, tó jẹ́ ti ohun jíjẹ, ẹ má jẹ́ kó jẹ́ wípé òun ló máa mọ́mú láyà yín ju bí ogun òṣèlú máa kó ilẹ̀ Yorùbá. Gbogbo wa la rí ohun tí bàbá wa Olúbàdàn, mo ṣí fìlà fún orí adé o, gbogbo wa la rí ohun tí bàbá yẹn ṣe. Ẹ̀yin ọba tó kù, ẹ̀yin náà lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Tí ẹ bá lọ sọ́dọ̀ wọn olóṣèlú yín, ẹ jẹ́ kó yé wọn, ọ̀rọ̀ owó kọ́ lẹ bá wá, ọ̀rọ̀ ipò kọ́ lẹ bá wá. Báwo la ṣe máa dáàbò bo ilẹ̀ káàárọ̀ òjíire? Gbogbo wa ẹ jẹ́ ká wo news yẹn. Ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ tí ń wọlé sórí program, ẹ jọ̀ọ́ ẹ bá mi share. Mi ò ní àǹfààní àti lo second phone àti share, mi ò ní battery lórí phone. Ẹ bá mi gbọ́ lé share button, ẹ bá mi share sí àwọn platform yìí. Ẹ ṣé gan ni bẹ́ẹ̀ tí ń tẹ̀, ẹ ní fọwọ́ náà, ẹ ní fi gbọ́mọ sí. Ẹ jẹ́ ká wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní òru èní, níbi tí a ti rí àwọn ará ibi àwọn àtìláwí tí wọ́n lọ àtáàkì Air Force Base. Nígbà tí tẹ́rọ́rìsì bá lè lọ ṣe iṣẹ́ tó nágbára bẹ́ẹ̀, mi mọ̀ bóyá nǹkan ti wo fídíò yẹn. Tí tẹ́rọ́rìsì bá lè lọ ṣe àwọn iṣẹ́ tó ní agbára bẹ́ẹ̀ yẹn, ẹ̀rù bọ́ yẹn ju bóyá mi tẹ̀ mọ irú bọ́ǹbù ilé tí wọ́n yìn bẹ́ẹ̀. Ó ní kinní kan tó wà lẹ́bi kọ́pítà báyìí, wọ́n yìn tì. Ẹ̀rù bọ́n ṣe bẹ́ẹ̀sì àwọn Air Force. Ẹ wo bí wọ́n ṣe. Tó bá wá jẹ́ ilé èèyàn kan tàbí ààfin ọba kan lọ́wọ́, ṣe mo pé ó tún máa rọrùn fún wọn jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run jẹ́ kí irú àwọn nǹkan bẹ́ẹ̀ kó tún ṣẹlẹ̀ mọ́lẹ̀ Yorùbá. Torí pé kì í ṣe dúdùn inú tiwa náà ni kí ajínigbé, báńdíìtì kí wọ́n máa pa àwọn ọba líṣojú wa, káwa dẹ̀ wá dákẹ́. Ṣùgbọ́n ẹ̀yin ọba náà, àwọn ará ìlú tí wọ́n pa àbí tí wọ́n ń gbé, ṣẹ́yìn ò dákẹ́. Torí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó ti kọjá à ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀. Àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn báńdíìtì, àwọn ò sọ pé wọ́n ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ o. Gbogbo wa la rí Gúmí bó ṣe ń rìn kiri. Ẹ̀yin ọba ilẹ̀ káàárọ̀ òjíire, à ń bẹ̀ yín ni. Ẹ̀yin ni bàbá wa, àlẹ́ lòmíràn ta lè ké pè. Àlẹ́ lòmíràn. Ẹ bá wa sá lọ bá àwọn olóṣèlú tí wọ́n ń bẹ lẹ́rìn wa, ẹ bá wa sá lọ bá wọn. Ẹ ṣe ìpàdé àtilẹ̀kùnmọ́rí ṣe pẹ̀lú wọn. Ohun tí ẹ bá ń fẹ́ láti ọwọ́ wọn, ẹ béèrè tàṣẹ́tàṣẹ́. Bẹ́ẹ̀ ni, ẹ béèrè tàṣẹ́tàṣẹ́. Ẹ já dáàbò bo ilẹ̀ káàárọ̀ òjíire. Ó ń bọ̀, gbogbo wa la mọ̀ wípé tí Fúlàní bá fẹ́ gba ìlú kan 100 years, ó sì lè máa operate kó má ti carry on the last operation. Òun lẹ́rí tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Ẹ já dìde, ẹ já dáàbò bo
ilẹ̀ káàárọ̀ òjíire torí pé àwọn bàbá wa lọ́jọ́ kìíní àná wọ́n dáàbò bo ilẹ̀ yìí ni òun ni àwa sì ṣe lè wà lórí ẹ̀ tí ẹ̀yà mi ò tí ì fi rí gbà. ṣé ní àwọn bàbá wa àwọn akíkanjú tí wọ́n ti lọ ṣe ni wọ́n dìde o wọn ò dákẹ́ o tí náà la fi ń bẹ ẹ̀yin àgbààgbà ilẹ̀ kóòtù òjíire ẹ bá wa gbé gbèsè ẹ bá wa ṣe kíni ẹ bá wa gbé gbèsè ọ̀rọ̀ ètò ààbò lílẹ̀ káàárọ̀ òjíire ó ń fẹ́ àbójútó ó ń ṣe kíni o ó ń fẹ́ àbójútó. mo gbà ládùúrà pé ilẹ̀ káàárọ̀ òjíire kò mà ní bàjẹ́. ẹ ṣé gan ni bàbá mi àkójúmọ́ sà bàbá mi Adélékè ẹ káàbọ̀ sórí ètò mi àṣẹ. gẹ́gẹ́ bí a ti ń sọ ilẹ̀ káàárọ̀ òjíire kò máa gbọ́dọ̀ bàjẹ́ níṣojú ẹ̀mí wa kódà ìwọ tí o ti travel kò máa yẹ kó máa rò wípé kò sí ohun tó kàn ẹ́ torí pé fún kíni kò síbi tó dàbí ilé o bí ẹ rìnrìn àjò títí ilé yẹn bó tẹ̀ jẹ́ pé bí ẹ tiẹ̀ ní padà wá mọ́ ilé yẹn kò ń ṣe ibi tó yẹ kéèyàn gbàgbé. bàbá mi dáadáa bàbá mi Ọláwálé ẹ káàbọ̀ sí orí ètò ẹ káàbọ̀ ẹ ṣé gan ni ẹ bá mi gbọ́ iléeṣẹ́ bọ̀tì mo jẹ́rìí yín bẹ́ẹ̀ ni mo jẹ́rìí yín ojúmọ́ ire ló mọ́ yín lénìí gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ló mọ́ yín lénìí. bí mo ti ń bá lọ bí ẹ rìnrìn àjò bí ẹ ti ẹ̀ decide pé ẹ wálé mọ́ méní méjì ẹ mà sì nẹ́bí sí inú ìlú tá à ń sọ yìí nítorí pé kò sí bí ẹ ṣe náwó tó ẹ lè kó ẹbí yín tán nílẹ̀ káàárọ̀ òjíire ẹ lè kó ẹbí yín travel tán ẹ lè kó wọn travel tán ẹ lè kó wọn jápa tán. ẹni tó bá dẹ̀ jẹ́ ojúlówó ọmọ káàárọ̀ òjíire ó gbọ́dọ̀ máa náànú ọmọlàkejì torí pé bí ọlọ́run ṣe wá nìyẹn bí ọlọ́run ṣe dá wa nìyẹn ó wà lára nǹkan gan tí àwọn ará ibi báyìí fi ráyè wọ ẹ̀rín wa torí pé àwọn ọmọ káàárọ̀ òjíire a máa ń fẹ́ràn ènìyàn kò ń ṣe ara wa nìkan kọ́ la máa ń nífẹ̀ẹ́. ẹ ṣé gan ni bàbá mi mo jẹ́rìí yín ẹ ti ṣí ẹ wọ́n ní mo ti ṣí ẹ ṣé gan ni ẹ ní ṣubú dànù aburú ayé ò ní tọ́ sí yín bẹ́ẹ̀ ni aburú ayé ò ní tọ́ sí gbogbo èèyàn olólùfẹ́ wa tẹ́tí wà lórí ètò pẹ̀lú wa ẹ bá wa gbọ́ léṣe ẹ̀rọ tìlẹ̀ kan sí. so bí mo ti ń bá lọ àwọn ọmọ káàárọ̀ òjíire a máa ń nífẹ̀ẹ́ ènìyàn gbogbo ohun tí Ọlọ́run bá ti dá tó ń ṣe ti ọmọ ẹ̀dá ènìyàn àwọn ọmọ káàárọ̀ òjíire a máa ń nífẹ̀ẹ́ wọn gan púpọ̀. ṣùgbọ́n àwọn atiláwí ló dé wọ́n bẹ̀rẹ̀ sí ní da ẹ̀rín wa rú kàkà tó wá yẹ kí àwọn bàbá wa kọ̀ọ̀kan náà kàn fọgbọ́n ṣe é ìjà ni lénìí ìjà ni lọ́la ìjà ni lọ́tún ìjà ni lósì. bàbá mi Mr. Ọpẹ́ ẹ káàbọ̀ sórí ètò
ojúmọ́ ire mọ́ yín lénìí o. Ìjà ni lénìí, ìjà ni lọ́tún, ìjà ni lósì. Ẹ̀yin àgbààgbà lílẹ̀ kóòtù òjíire, ẹ̀yin àgbààgbà lódù Ifẹ̀, ẹ dìde. Ibi tí ojúmọ́ ti ń mọ́ wálé ayé, Ọlọ́run dá ilẹ̀ káàárọ̀ òjíire dáadáa. Lára ìlú tí Ọlọ́run dá ní gbogbo àgbálá ayé, ilẹ̀ káàárọ̀ òjíire jẹ́ kan nínú ìlú tó dára jùlọ. Ó túmọ̀ sí wípé tí a bá sowọ́ papọ̀, tí a gba gbogbo tó yẹ ká gbà, tí a clear àwọn atiláwí, kò ní nílò wípé àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire ṣe ń travel lọ bì kankan. Kò ní nílò yẹn. Orí ilẹ̀ wa là á wà tá a ti máa gbé ṣayé wa, tá a máa gbé ṣọlá. Àfiwọ́ tó bá kọ̀ wí pé okay, mo fẹ́ lọ máa mọ àwọn ìlú kọ̀ọ̀kan, mo fẹ́ lọ máa ṣe kí n máa tọ̀ gbogbo àwọn ìlú kiri, mo fẹ́ mọ ọ̀pọ̀lọpọ̀ ìlú, àfiwọ́ yẹn. Tó bá ń sọ̀rọ̀ wẹ́dà, ẹ wo wẹ́dà wa, ẹ jẹ́ ká wò sí ti Canada. Ẹ wo wẹ́dà wa, ẹ jẹ́ ká wò sí ti England. Ṣé ti ilẹ̀ la fẹ́ sọ ni? Ẹ wo ilẹ̀ wa, ẹ jẹ́ ká wò sí ti àwọn ìlú tá a dárúkọ yìí. Ẹ wo àwọ̀ ara wa gan lásán, ẹran tí Ọlọ́run ọba tí ó pèsè sí ara wa, jẹ́ kó yàtọ̀ sí ti àwọn òyìnbó. Kí ni àwa mú lọ sẹ́nu nǹkan tí ẹnu ń jẹ tí ò bá àwa lára mu? Gbogbo nǹkan ni, gbogbo nǹkan ló máa ń bá wa lára mu. Gbọ́, ṣé bá ṣe lè jẹ gbogbo nǹkan làwọn òyìnbó ṣe lè jẹ gbogbo nǹkan? So tó túmọ̀ sí wípé Ọlọ́run dá wa pé, ṣùgbọ́n àwa fúnra ara wa àti ń túra wa dá. Àkójúmọ́ lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ a unite, ẹ jẹ́ a sowọ́ papọ̀. Nítorí pé tí a bá wo ìlú yìí, gbogbo àwọn tó ń jà takuntakun láti pé kí ìlú yìí bọ́ kúrò lóko ẹrú, má jẹ́ ká parọ́ tọra wa o, wọn ò tó 10%. Kódà 5% lèmi lè pick pé ó ń jà láti pé kí ọmọ káàárọ̀ òjíire bọ́ kúrò lóko ẹrú. 5% lèmi lè pick. 95% wá kù, kí ni wọ́n ṣe? Kí là ń ṣe? Ogun ò gbọdọ̀ kólẹ̀ lọ o. Ogun ò gbọdọ̀ ṣe kí ni? Ogun ò gbọdọ̀ kólẹ̀ lọ. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nílé ìpínlẹ̀ Kogi, ó ń fẹ́ àbójútó. Ó ń fẹ́ àbójútó ilẹ̀ káàárọ̀ òjíire. Nítorí pé ara ìlú wa ní Kogi, ara àwọn ìlú wa ní Kwara. Ó ń fẹ́ àbójútó. Ẹ jẹ́ àbójútó. Ẹ jẹ́ àbójútó. A ní ìkéde pàtàkì tí a fẹ́ ṣe announcement tá ti ń sọ ń pa ẹ̀ láti ìbẹ̀rẹ̀ January, ṣùgbọ́n a ti ní àǹfààní láti pé ká post àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àǹfààní àti oore ọ̀fẹ́ tí iléeṣẹ́ ti fún wa, a máa ní àǹfààní láti bẹ̀rẹ̀ sí ní post ẹ̀ láti ìní bẹ̀rẹ̀. Kí ni àwọn nǹkan tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ọwọ́ tí Ọlọ́run bá ṣe pèsè fún iléeṣẹ́. Lára wa tí a jẹ́ staff
tí iléeṣẹ́ ti ràn wá lọ ká lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀, tí a dẹ̀ ti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ tí a ti mọ̀ lára ìdàgbàsókè development tí iléeṣẹ́ ń wá fún ọmọ káàárọ̀ oòjíire náà nìyẹn. wọ́n á gbàládùra pé ibi tí Mr. Ọláyọmí Kóìkí tó ti ń mówó tó ń ná ibẹ̀ ò ní gbẹ o, ọwọ́ wọn ò ní kan ìsàlẹ̀ àpò. So lára iṣẹ́ náà tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ òun ni iṣẹ́ àpọ̀dà tí a mọ̀ sí produce of paint. Tí ẹ bá fẹ́ ṣe ọ̀dà ilé yín ẹ gbé fún wa, we are good to provide it for you. Yes, ohun tí a lọ kọ́ ni tí a dẹ̀ mọ̀. Owó tí ò dẹ̀ gani lára la máa produce ẹ̀ fún yín, tó dẹ̀ máa quality ju àwọn ilé tán import wọlé lọ, tí a máa fún yín ní guarantee lórí ẹ̀. Ẹ mọ̀ pé Koiki Media ò ní fún yín ló ní fake. Bẹ́ẹ̀ ni, tẹ bá dẹ̀ fẹ́ ṣe screening ilé yín kó mi má bàa máa affect ọ̀dà tí ẹ bá kùn sí ara ẹ̀. Fún ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nǹkan tó ń pè ní screening, kó mi má bàa affect ọ̀dà tí ẹ bá kùn sára ẹ̀, òun la ṣe kọ́kọ́ máa ń ṣe screening yẹn. Tó bá ti rẹ́ ilé tán a máa ṣe screening yẹn. Tẹ bá fẹ́ ṣe screening ilé yín ẹ gbé fún wa. Ó better ju wípé ká wá máa tọrọ owó lọ́wọ́ yín pé ẹ bù wá lówó a fẹ́ jẹun. Ìyẹn better. Ẹ kọ́ wa bí wọ́n ṣe ń pẹja. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ kun ilé yín náà ni a wà available. A máa bá yín kun tá rẹwà, irú ọ̀dà tí ẹ bá ń wá la máa bá yín fi ṣe. Ìwọ tó bá dẹ̀ sọ pé o produce ọ̀dà, ra ọ̀dà kó jẹ́ ká bá ẹ fi kun ilé ẹ̀ kó rẹwà. Tó bá dẹ̀ jẹ́ plumbing work náà ni ẹ tẹ̀ fẹ́ ṣe plumbing ilé yín, bóyá ilé tí ó ti old ní tẹ́ ẹ̀ ń renovate lọ́wọ́, tàbí ilé tuntun tí ẹ ṣẹ̀ kọ́, tàbí shopping mall yín tí ẹ ṣẹ̀ kọ́, ẹ jẹ́ a bá yín ṣe. You are good to go. A máa ṣe fún yín torí pé iléeṣẹ́ máa stand fún yín pé iṣẹ́ tó dáa la máa ṣe fún yín, tí a dẹ̀ ní disappoint yín, tí ò ní sí disappoint lé ọ̀rọ̀ wa. Mo jẹ́ Mr. Koiki lẹ bá sọ̀rọ̀ dédé ni, wọ́n á direct yín sí wa. Tó dẹ̀ jẹ́ pé àwa ò ní gbówó yín sá lọ. Bẹ́ẹ̀ ni, ó ṣe wọ̀. Àwa ò ní gbówó yín sá lọ. Kódà a máa ń ṣiṣẹ́ tí pé a ti ṣiṣẹ́ tán ká tó gbowó. Tẹ̀yin á ti rí nǹkan tí a produce tí a ṣe fún yín ká tó gbowó lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ ni. At least lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a rí lára àwọn ìyá tó wà ní diaspora tí wọ́n pè wá tí wọ́n fún wa ṣẹ́. At least a ti parí iṣẹ́ tán. A ti sọ pé kó fún wa lówó iṣẹ́ wa. Àtàparí iṣẹ́ tán tán fúnra wọn rí tán rí nǹkan tí a ṣe, inú wọn dùn. A dẹ̀ ní bíìlì yín lówó tá lè yín sá. So ìdí nìyẹn tí a fi ń bẹ̀ yín, tá fi ń rọ̀ yín. Ẹ fún wa ẹ kọ́ wa bí wọ́n ṣe ń pẹja. Àwa ò ṣetán láti wá máa tọrọ owó lọ́wọ́ yín pé ẹ fún wa lówó oúnjẹ ẹ ṣe kíní kan. No, àwa ò ṣerú ẹ̀. A bẹ̀ yín ní àrọ̀ yín, ẹ fún wa ní iṣẹ́. Ẹ ṣé gan ni gbogbo èèyàn olólùfẹ́ wa. Ẹ já tẹ̀síwájú nínú ètò tí à ń bá lọ láti pé ọ̀nà wo la lè gbà tí a máa fi kọ́ńkà
àwọn àtìláàwí tí wọ́n ti wọ ilẹ̀ káàárọ̀ òjíire, ọ̀nà wo la máa gbà? Báwo la ṣe máa ṣẹ́bùrú wọn? Ọ̀nà wo la máa gbà tí ilẹ̀ káàárọ̀ òjíire tó fi máa wà lálàáfíà? Ọ̀nà wo la máa gbà tí ogun Fúlàní ò fi ní máa borí wa? Ọ̀nà wo la máa gbà tí ìlú yìí ò fi ní di ti ẹ̀yà míì? Àwọn ìbéèrè ni èmi máa ń béèrè lọ́wọ́ àwa ọmọ káàárọ̀ òjíire. Ẹ já lo ìfẹ́. Ìfẹ́ yẹn ni ohun àkọ́kọ́, which is ìṣọ̀kan. Tá bá ti lo ohun ìṣọ̀kan tí a gbà kí àwọn àtìláàwí kí wọ́n máa dá èdè àìyedè sí wa lẹ́ẹ̀rín, kí wọ́n máa lò wá as instrument láti máa da ilẹ̀ Yorùbá rú. Nítorí pé a rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn báyìí nílẹ̀ Yorùbá tó yí pé àwọn àtìláàwí tá à ń sọ yìí wọ́n ti fún wọn lówó pé kán wá máa da ilẹ̀ káàárọ̀ òjíire rú. Ṣùgbọ́n ọba mi tó ṣílẹ̀kùn ìní, ìmọ̀ràn gbogbo yín lórí ilẹ̀ káàárọ̀ òjíire kò ní wá sí ìmúṣẹ. Òfo ọjọ́ kejì ọjà òní gbogbo yín á máa mú, gbogbo èèyàn ọ̀tá ilẹ̀ yìí, yálà onílé ni àlejò ni, òfo lẹ̀ máa mú. Ọ̀rọ̀ yín ò ní mú yes. Gbogbo yín tẹ́ bá ní ẹ máa da ilẹ̀ káàárọ̀ òjíire rú, òfo lẹ̀ máa mú. Di wípé kó lè dá, òun làwa ń béèrè fún. Di wípé kógun má kó wa lọ, òun làwa ń béèrè fún. Ẹjá wo Air Force base táwọn àtìláàwí tí wọ́n kọlù lóru yìí. Ọlọ́run má jẹ́ kó lọ jẹ́ pé ibì kan náà ni àwọn ará ibi báyìí wọ̀ nílẹ̀ Yorùbá bẹ́yẹn. Tó bá ṣe operate náà nìyẹn tí wọ́n á dẹ̀ lọ. Gbogbo alárùn tí máta ọ̀wọ̀ náà. Bẹ́ẹ̀ ni àtẹ̀kíní àtẹ̀kejì wọ́n escape. Gbogbo alárùn tí eléyìí tó ṣẹlẹ̀ ní Àkúrẹ́ North, they escape. Wọ́n escape. Mr. Ọlálẹ́yẹ Pop, akínyín sà, àkójúmọ́ sà, ojúmọ́ rẹ̀ ló mọ yín lónìí. Ojúmọ́ ayọ̀. Ní Àkúrẹ́ North, wọ́n ṣe wọ́n mú jẹ, wọ́n escape. Ẹjá tún wo èyí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì níbi ọdún bíi méjì sẹ́yìn. Ẹjá tún wò ó, wọ́n máa pa ọba méjì, bó tẹ̀ ṣe jẹ́ pé àwọn onílẹ̀ bá wa ti ìkẹta lẹ́yìn. Tí bàbá náà lọ mọ́ wọn lọ́wọ́, a dúpẹ́ lọ́wọ́ wọn onílẹ̀. Ẹjá wo the same ìpínlẹ̀ Èkìtì, wọ́n pa ọba méjì o, wọ́n dẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni wọ́n lọ. Ẹjá padà lọ ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ní Ìbàdàn expressway, àbí àwọn ilé tó ti ṣẹlẹ̀ lọ́wọ́n Ìṣẹ́yìn. Kódà ìkan lára àwọn workers wa ó ń sọ fún mi ní last week Monday
nípa àwọn iṣẹ́ láabi tí wọ́n ṣiṣẹ́ lé Ìsẹ́yìn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tẹ̀tù sọ pé bóyá wọ́n kọlu àwọn ọlọ́pàá kan bọ̀ wá máa ń yà mí lẹ́nu pé ìròyìn àwọn ìwé ìròyìn ò kì í gbé àwọn ọ̀pọ̀lọpọ̀ òun ni mo ṣe ń sọ wípé ta ló lè sọ fún wa ibi tí ọ̀rọ̀ ètò ààbò dé dúró lé ìpínlẹ̀ Kogi àti Kwara cause nísìnyí báyìí àwọn èèyàn á rí i pé wọ́n ti ń rí lẹ́yìn tí wọ́n sọ̀rọ̀ ń pa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn mọ́ and ó dẹ̀ ń hot sí every day by day aṣáájú àwọn èèyàn síbẹ̀ every day by day ó ń hot sí ni kò tí ì dáwọ́ dúró rárá. já wo ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ èyí tó ti ṣẹlẹ̀ létí Kogi ní Ìsànlú wọ́n gbé bọ́dà kan after àgbà tí wọ́n ti san ransom tí wọ́n ti gbálejò gbá ọ̀nà jọ ṣe gbogbo ẹ̀ ìzínà 2.5 million naira àbí tí bá ní ṣe mistake ẹbí yẹn ò ní kankan wọ́n ta gbogbo nǹkan tó yẹ kán tà wọ́n yáwó láti lè ní pé kán lọ fi gba mọ̀lẹ́bí wọn kalẹ̀ ẹni tí à ń sọ yìí ó níyàwó nọ́mọ ṣùgbọ́n ọ̀dọ́ sì ni at the end of the day wọ́n gba owó ransom wọ́n dẹ̀ tó pa ẹ̀gbọ́n tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n tó pa ẹ̀gbọ́n tá à ń sọ yìí nígbà tí àwọn ará ibi tí wọ́n ń gba owó ransom lọ́wọ́ wa tí wọ́n dẹ̀ fi ń ra nǹkan ìjà tí wọ́n fi ń ṣe àkọlù sí ilẹ̀ káàárọ̀ òjíire jẹ́ wá yẹ ká dákẹ́ jẹ́ ó yẹ ká dákẹ́. ẹ já dìde o èyí tó tún ṣẹlẹ̀ ní òru ẹni àpẹẹrẹ pé wọn ò tí ì sùn ni o ẹ má jà dúró de Donald Trump kankan ká tó defend ara wa a nílò àti máa sọ pé ìjọba ìlú kan ni kó wá gbà wá kalẹ̀ tí wọ́n bá wá tí wọ́n rí ṣe good and fine ní wa máa dùn àwa máa sọ àwa ò takò ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ tó wà níbẹ̀ ni pé ṣọ́wọ́n gan ò sí lára ìṣòro ìlú ta wáyìn tèrè tí màá máa bèrè lọ́wọ́ yín nìyẹn ẹ lè máa pariwo they are killing Christian good and fine ṣé àwọn ará ibi gan ṣé wọn mọ̀ ń pa àkọ́ tó ń ṣẹlẹ̀ nílùú yìí ìbéèrè lèmi béèrè o èmi ò sọ pé wọ́n mọ̀ ń pa ẹ̀ o nítorí pé selfish interest gbogbo wa la mọ àwọn òyìnbó selfish interest ìmọ̀tara ẹni nìkan ṣé Amẹ́ríkà ṣe mọ̀ pé àwọn Boko Haram wọ́n attack ní Nàìjíríà ni àbí ní other Africa country ṣé Amẹ́ríkà ṣe mọ̀ ni onísìn àkókò mọ̀ bóyá gbogbo àwọn irọ́ kan àwọn fake video kan tá àkókò mọ̀ bóyá ó rí àbí kò rí kílẹ̀ tó rí mọ́ sí ọ̀kan tó bá ṣe tán wá ní ó ti wọ́n nù wọ́n ó tó wọ́n nù wọ́n ó tó ń padà bọ̀ ó tó ń padà bọ̀ ìbéèrè tí màá máa bí ẹ̀yin ọmọ ìyá mi nílẹ̀ káàrọ̀ òjìrì ni pé tí Amẹ́ríkà bá wá tán ni wọ́n fẹ́ wá sèfù Nàìjíríà ẹ jọ̀ọ́ àwọn inú igbó wa kéréje tàbí àwọn ìgboro wa àwọn sábò wa tí wọ́n ti fara pamọ́ sí ṣé Amẹ́ríkà náà là wọ gbogbo ibẹ̀ yẹn ṣé Amẹ́ríkà là wọ gbogbo ibẹ̀ yẹn tó túmọ̀ sí wípé àwa la máa gbára wa lẹ̀ kò sí ẹnì kankan tó ń bọ̀ wá gbà wá gbogbo ẹnu ni mo fi lè sọ kò sí ẹnì kankan tó ń bọ̀ wá gbà wá. ìgbà tí
wọ́n gbé ogun ti Israel. Gbogbo wa la rí Israel láti bí ọdún mélòó kan. Israel ń jáde síta ni tí wọ́n dẹ̀ ń defend ìlú wọn. So tó bá ṣe débì kan orílẹ̀-èdè tó bá wá fẹ́ ràn wọ́n lọ́wọ́ wọ́n lè tẹ́ndà ìrànlọ́wọ́ wọn láti lè assist wọn. Ìyẹn yàtọ̀. Bọ̀ èwo ni ká má tiẹ̀ ṣe kankan ká wá máa sọ pé k'Amẹ́ríkà wá gbà wá, k'Amẹ́ríkà wá gbà wá. Ọlọ́run á fún wọn ṣe o. Èmi ò takò o. Èmi ò takò o. Bí mo ṣe máa ń sọ bọ̀ láti ìbẹ̀rẹ̀. Èmi ò takò o. Ṣùgbọ́n Amẹ́ríkà tó fẹ́ wá gbà wá a mà tún gbọ́n kankan mọ́. A mà tún gbọ́n kankan mọ́. Wọ́n dẹ̀ ń pààyàn everyday. Wọ́n ń pààyàn everyday by day. Ọlọ́run ò ní jẹ́ kógun kó wa lọ. Ogun ò ní kó wa lọ. Ogun ò ní ja ilẹ̀ yìí o. Ilẹ̀ káàárọ̀ oòjíire. Ogun ò ní jà wá o. Ogun ò ní jà wá o. Ṣùgbọ́n kó má bàa jà wá. Ẹ̀yin àgbààgbà, ẹ jẹ́ á fìmọ̀ ṣọ̀kan. Ẹ jẹ́ á fìmọ̀ ṣọ̀kan. Ohun táwọn bàbá wa ń lò lọ́jọ́ kìíní àná ó sì wà ńlẹ̀ tí ìmọ̀ wa bá ṣọ̀kan. Ohun tí àwọn bàbá wa ń lò lọ́jọ́ kìíní àná tó fi ń borí ogun ó sì wà ńlẹ̀ o. Àwa ò sọ pé a ní lọ́wọ́ o. Torí ẹ̀ tẹ́ ẹ fẹ́ máa wádìí nǹkan tí ò sọnù. Àwa ò sọ pé a ní lọ́wọ́ o. Ṣùgbọ́n ó sì wà lọ́wọ́ àwọn àgbààgbà kọ̀ọ̀kan bó tiẹ̀ ṣe jẹ́ pé kò pọ̀ mọ́. Ó sì wà níbi tó wà. Bẹ́ẹ̀ni, ó sì wà níbi tó wà. So àgbàládùra pé ilẹ̀ Yorùbá, ilẹ̀ káàárọ̀ oòjíire, a ní sùn nínú àgbàrá ẹ̀jẹ̀, agbára àṣẹ wọn Èdùmàrè. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti darapọ̀ mọ́ wa. Gẹ́gẹ́ bá ṣe sọ, ẹ má gbàgbé announcement yẹn. Tẹ́ bá fẹ́ produce ọ̀dà tẹ́ fẹ́ fi kunlé yín, tẹ́ bá fẹ́ kunlé yín, tẹ́ bá fẹ́ ṣe screeding, tẹ́ fẹ́ ṣe plumber, iléeṣẹ́ Koiki Media wà available fún yín. Ẹ fún wa ń ṣẹ́. A nílò àti ṣẹ̀ wá máa sọ pé ebi ń pa wá, ẹ dẹ̀ fún wa lóye báyìí. A nílò ẹ̀. Ẹ kọ́ wa bí wọ́n ṣe pẹja, ẹ fún wa ń ṣẹ́ tí a dẹ̀ guarantee yín. Iṣẹ́ tẹ́ bá fún wa, àwa ò ní disappoint yín. Iléeṣẹ́ Koiki Media ò ní já yín nítàn mọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀yin náà mọ Koiki Media. Wọ́n bá ti ń sọ̀rọ̀ pé wọ́n lù yàn jìbìtì, ẹ lè bá iléeṣẹ́ lára irú iléeṣẹ́ bẹ́ẹ̀ láyé. Sí lára wọn. Ẹ fún wa ń ṣẹ́ o. Àwa dẹ̀ máa deliver iṣẹ́ yín, a máa ṣe dáadáa fún yín. Torí pé tó bá jẹ́ pé after ìgbà tá a parí iṣẹ́ gan lẹ tó fẹ́ sanwó, no problem. We are fully available. Gẹ́gẹ́ bá yẹ sọ fún yín lẹ́ẹ̀kan, ilé ìta bá èèyàn kan ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn tí wọ́n dẹ̀ sí Nàìjíríà, a ti parí ẹ̀ kí wọ́n tó fún wa lówó ká tó gbowó iṣẹ́ wa. So bó ṣe jẹ́ nìyẹn. Àwa máa ṣiṣẹ́ tó máa tẹ́ yín lọ́rùn. Ní kòpẹ́kòpẹ́ náà a bẹ̀rẹ̀ sí ní máa post àwọn flyers wa. Bó tẹ̀ ṣe jẹ́ pé jingle tá à ń ṣe lọ́wọ́ kò tí ì jáde. Ṣùgbọ́n ní kòpẹ́kòpẹ́ flyer ti jáde ń tẹ̀. A bẹ̀rẹ̀ sí ní máa post ẹ̀. Ẹ ṣé gan ni o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. A mọ̀ lóore. A mọ̀ lóore o tẹ́ ti darapọ̀ mọ́ wa. Ẹ ṣé gan ni. Mo kí bá mi Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo kí bàbá Adébájí Akíntóyè. Mo kí ọ̀gá mi Mr. Ọláyọmí Kóìkì. Mo kí ẹ̀yin àgbààgbà tẹ́ wà lídìí pé kò gbọdọ̀ bàjẹ́ nílẹ̀ kóòtù oòjíire. Mo kí yín o. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Ẹ ṣé gan ni o. Èní ọjọ́ ajé, ààrẹ ajéjẹ, ààrẹ ajé mọ̀, àrí náà àrílò. Àríbá ti ṣe àárọ̀ náà bèbà. A ní ká sáré fún yín lélẹ̀ náà ni kó tó di pé àwa náà gba bí iṣẹ́ òòjọ́ wa lọ. Nítorí pé èní ọjọ́ ajé ni a gbọdọ̀ fi ṣeré. Bẹ́ẹ̀ ni ọmọ tó bá fẹ́ mówó délé kò gbọdọ̀ fi àárọ̀ kùtùkùtù kò gbọdọ̀ fi ṣeré. Ó gbọdọ̀ ti àárọ̀ kùtùkùtù sánmọ̀ gbígbẹ. Ẹ ṣé gan ni o. Ilẹ̀ yín ò ní bàjẹ́ o. Àṣẹ Èdùmàrè. Ó dàbọ̀.